Ara ẹ bá mi kí, èrò ẹ bá mi kí. Ara ẹ bá mi kí, èrò ẹ bá mi kí. Gorgeous lady ló ń ṣọjọ́ bí lónìí o. Ara ẹ bá mi kí, ara ẹ bá mi kí, ẹ bá mi kí, èrò ẹ bá mi kí. Ara ẹ bá mi kí, ẹ bá ń kí, èrò ẹ bá mi kí. Gorgeous lady ló ń ṣọjọ́ bí lónìí o. Ara ẹ bá mi kí. Happy birthday to you, Lady B, gorgeous lady. Àdùnní Adé ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Àpọ́nbépo rẹ̀ ni mò ń pè yẹn. Ó ti sọdún eléyìí ó ṣe tẹ̀mí sí nígbànígbà. Ìlàyé Ọlọ́run ọba ò ní jẹ́ òkú kékeré. Lady B ó ní rèlẹ̀ ó mọ̀ gani lọ́lá aṣíwájú ẹ̀dá ọba Muhammadu tí í dóńṣẹ́ ńlá. Ẹ bá ń ká Bọ́lájí, Abọ́lájí tí ń sọjọ́ bí lónìí o. Lady B òtútù kì í mẹ́ja lálẹ́ odò ní kágóńgó orí ìfọlọ́ ata òní mọ̀ nira lọ́lá olúwa ọba. Gìrìgìrì ẹsẹ̀ onípọ̀ nájà jásíbí jásọ̀ òun ò gbọ́dọ̀ papọ̀ ẹṣin. Màmí Abọ́lájí èèyàn kan àrírú ẹ̀yìn ìyá lòun ò rí èèyàn náà. Èèyàn tó bá rí yín tó lòun ò rí èèyàn àgàrà ńlá ti dá bàbá wọn. Ìlàjẹ òmùrò, Ìlàjẹ òmùrò jẹ́ ń bá ìdílé àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Ìlàjẹ òmùrò ọmọ agbénu ọkọ iye wa. Ọmọ alówó ńlé bí ọba ni wọ́n kì í, ọmọ alé bí oṣù máa farasin. Ta ló sọ pé làjẹ lómi? Ẹbí wọn pé ta ló la bàtà bútú ò bàbá omi kó mi, ta ló la bàtà bútú bàbá odò kódò. Omi lọ́tún odò lósìn, ẹ̀yin lọ́mọ apẹja fẹ́ja jẹ, ẹ̀yin lọ́mọ aríhun fóyìnbó ṣàná. Èmi ò màmá rọ́mọ Ìlàjẹ tó burẹ́ wà rí. Ẹ̀yin lọ́mọ ajífojoojúmọ́ dára bí egbin. Ọmọ yàsẹ̀rẹ̀ òjò òpó tó pata, ọmọ olómi kúnlẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀. Bẹ́ẹ̀ ti fẹ́ ni ó rí, ebi ò ní kẹ́yìn ayọ̀, òṣì ò ní kẹ́yìn ọ̀rọ̀ fún yín láéláé. Ẹ ò ní rèlẹ̀, ẹ ò mọ̀ gani lọ́lá aṣíwájú ẹ̀dá ọba Muhammadu tí í dóńṣẹ́ ńlá. Bẹ́ẹ̀ bá wá ń gbọ́ mi lóhùn yìí, bá múlé gbélé tá a mọ dẹ́ẹ̀dẹ́ gbéra wọn gbìn. Báwo bá fẹ́ ni níbi àkì ìtabẹ̀rẹ̀ ẹni abáfẹ́ ní tóbi lójú ẹni. Àjọkẹ́ Adé ire ni tèmi. Aya Ọ̀jí pilot ló ní kí n wá kọrin ewì kí n tún fojú olóore wọn ní gbàgede. Ẹ ti sọdún eléyìí ẹ ó ṣe tẹ̀mí sí. Èmi lágogo àṣànú ayé, agogo ògbàlànú ìjọ. Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń jọ́lálé kan, agogo àṣà ló kọrin ewì fèèyàn tata. Ara ẹ bá mi kí, ẹ bá mi kí, èrò ẹ bá mi kí. Ara ẹ bá mi kí, ẹ bá ń kí, èrò ẹ bá mi kí. Gorgeous lady ló ń ṣọjọ́ bí lónìí o. Ara ẹ bá mi kí.